علام حاجتنا أنت الخبير بنا سرا وإعلانا هب من لدنك لنا يا رب مغفرة تمحو البلاء وبها تمحو خطايانا ضاق الفضاء ويكاد الهم يدركنا في البحر يا رب فرج كل بلوانا في البحر يا رب فرج كل بلوانا ما في البرية ما يقضي حوائجنا إلاك يا ربنا الرحمن مولانا إلاك يا ربنا الرحمن مولانا إليك فأنت الهاجم العالم الشكوى وأنت الذي تدري السرائر والنجوى سألتك بالكتب التي منك أنزلت وبالمرسلين المنقذين من البلوى وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوى وبالبيت والمسعى والزمزم والصفا وبالحرمين العاملين من الأصوات وبالمسجد الأقصى وبالجبل الذي تحط عليه السجعات كما يروى أن تقيدنا رزقا حلالا بلا عناء وترزقنا علما شريفا مع التقوى وتحفظنا من شر خلقك والزنا ومن شر الشيطان ونفسه وما تهوى ومن شر الشيطان ونفسه وما تهوى فإنما أصلنا أرض مقدسة تبقى وينبت أعلام من النجوم انظر إليه تجد من كل جانب دين المهيمن رب العجم والعرب فالحمد لله في علمي وتربيتي وفي انتسابي إلى العلامة الأدب وفي انتسابي إلى العلامة الأدب بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم اللهم وكيل جسنا محمد صلى الله عليه وسلم وكيل ويهوه صلى الله عليه وسلم وكيل ومن صلى الله عليه وسلم اللهم وكيل والصحابة آمين أتبقوا مهاجرون آمين أتبقوا أنصار آمين اللهم وكيل وتمت الله آمين لا ترى بابا إمام أبا رحمه الله àwọn تعالى kan ti lọ wọ́n ti lọ kó tó wá ka bàbá wa ìmáàmù Fúlàní táwọn náà lọ. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. آمين Àwọn àfáà pọ̀ tí wọ́n ti lọ. Oníwàásí inú wọn, akọ́mọkéwu inú wọn, onítẹ̀sùbá inú wọn, الله òǹtọ̀rí ìkà inú wọn, arọ́wàsí inú wọn, ajánásí inú wọn, gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n bẹ wájú Ọlọ́run. Ọlọ́run sábà wa kẹ́wù. آمين Àwa kí bàbá wa ìmáàmù. Ọlọ́run bá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. آمين Ọlọ́run má dààmú yín. آمين Ọlọ́run má kàn yín lẹ́rú. آمين Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ yín ọ̀dà. آمين A rí yín pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ ọ̀dà. آمين Ọlá Kùránì Al-Azim. آمين Mo wá kí gbogbo àwọn ẹlẹgbẹ́ mi látọwọ́ àlàáfíà mi. Èyí lọ́dọ̀ gbogbo àwọn àlùfáà. Níta máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa ṣe. آمين Níta ìbá fẹ́ Ọlọ́run ní sí. آمين Àwọn afọlá gbogbo yìí bẹ lọ́wọ́ fún Imam Jami El-Bashir Dasuki Al-Fulani. Ọlọ́run bá aṣàmọ̀nà rẹ̀. آمين Ọlọ́run bá aṣàmọ̀nà rẹ̀. آمين Kò sí tó tó ìmọ̀nà Ọlọ́run. Ọlọ́run kọ́ sọmọ̀nà máa ń bọ̀ tuntun tó yẹ fún wa lọ́run. آمين Àwọn tí gbà yẹn mọ̀nà tí yẹn fi dẹni àgùkù mọ́jọ wọ́ọ́rá yìí lọ́dọ̀. آمين Àwọn tí kọ́ yẹn níwà tí yẹn fi dá lábùkù ọlọ́mọdé wọ́ọ́rá yìí lọ́dọ̀. آمين Ọlọ́run má sì jẹ́ ó sì wí. آمين Ìmáàmù àgbà fún gbogbo olúlọrin àtàgbègbè ẹ̀ Ọlọ́run má jẹ́ ọkùnrin má jẹ́ ọgbọ̀sì. آمين Bá a ti tọrọ fún ẹ. Síbẹ̀ fáwọn náà tàwọn ọmọ wa. آمين Èyí wọn náà dúró bẹ́ẹ̀. Àdúrà ni iyọ̀ ní káwá sí fún ìtẹ̀yìn wà ní iyọ̀ Ọlọ́run ti ṣe ká tó dé. Ọlọ́run lọ́mọ iye ẹni tí sun ọmọ tí ọ̀dọ́ ọmọ. Ọlọ́run lọ́mọ iye ẹni tó níyàwó. Ọlọ́run sì ń wò wọ́n rán pé ẹ máa sun ọmọ. Àmọ́ kò ní í já sọ́mọ. Ọpẹ́ tí aláàjì wa yíyọ ọpẹ́ tí ń dúró nínú. Abdul Gani iyọ̀. Ẹ̀yin tó máa ń pè ní àbẹ̀ gẹ́ẹ̀nì wọn. Ẹ bá dáhùn o. Ní jẹ́ gẹ́ẹ̀nì. Abdul Gani. Al-Gani lọ́lọ́run.
ẹni àbáwá sọ bàbá wa ní Abdul Gani yìí. Abdul Gani yìí yọ ìwọ ni gbogbo wa ìwà bá dúpẹ́ lọ́dọ̀. Alhamdulillah. Jókòó rẹ̀. Àlékún àlàáfíà ara gbogbo ìgbà ọlá gbogbo wa tá a jókòó yìí ọlọ́run sì fọ̀. Amina. Bá a ti pé lónìí ìyọ́ ọlọ́mọ tuntun náà. Ọ̀lẹ́ èyí tí wọ́n tún bí tí ń jáde sáyé lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀. Ìtí ń pò ọ́ bó ti jókòó ní ọlọ́run sọ nínú. Amina. Ọlọ́run ti sọ. Àmín. Àwọn àyà wa kí láà kà wọ́n. Láti ẹ̀jú búrẹ́sì. Ẹ̀yìn búburẹ́ nìkan jẹ́ tọ́lọ̀ ní ẹwà sí lọ́dọ̀. Alamatu shukri mari i'lan hamdi. Wọ́n sì kú kélété kélété. فمن كتم المعروف منهم فما شكر. Alájà gbẹ̀gẹ̀ ní yìí yọ. Ẹni ọba pé gbogbo ayé bí ẹ wá bá ń dúpẹ́. Bẹ́ẹ̀ bá wo olú ẹni ìní dáadáa. Àwọn àfáàní àpẹẹrẹ káàfin ẹni lọ́lọ́run màtí ń dúpẹ́. Òun ni bó ti pè wá dé pé ẹ wá bá ń dúpẹ́ fọlọ́run o. Ọlọ́run ọ̀jẹ́ ìyàwó òbí ó kú toyótoyó. علامة شكر مري إعلان حمدي. Àmì káàfin ọ̀gbẹ́rẹ́ bá yá dúpẹ́ wọ́lọ́run. Òun ni kó ṣe kí ni? Kó ṣe ìlànà hamdihi. Ó kéde ni wọ́n ti bọ́ kéde pé bọ́. À ń lọ bí súná lọ́dọ̀ iyọ̀. Ẹ wá bá ń dúpẹ́ ni. Ẹni ó bímọ lè dá ọmọ rẹ̀ sọ lóko. Lẹ́yìn àfa àti pé yóò sì yọjú sí yín. Sàlámù alẹ́kùn mo ti ní kó o pe àpòwé fún yín. Wọ́n sọ ọmọ mi ní Buhari Musa. Ẹ tó jẹ fún wọn kó wọ́n jẹun kálukú túbá. Àmọ́ ń tà fi máa ń pè yín ẹ̀yin àfa. Ẹni àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀. Wúyí kí n gbà tọ́lọ́hún ẹni tí ń bẹ lẹ́nu ẹ̀ kò sẹ́ni ọmọ nù wa. Allah. Àwọn bàbá yìí àwọn wa ń gbà wípé kéwù gidi iná kékeré ṣe kéwù ti sìn. Àwọn wa pé ajá nàfi wọ́n náà ṣàdúrà. Ìmáàmù ilé ọ̀gá wọ́n náà ṣàdúrà. Ìmáàmù ilé kọ̀rọ̀ ìwọ́n náà ṣàdúrà. Ìmáàmù ilé bánù ìwọ́n náà ṣàdúrà. Wọ́n fẹ́ dá àlùbáríkà jọ wọ́n mọ̀ pé báwọn ti pọ̀ ni Ọlọ́run gbọ́dọ̀ bá kẹ́rin kan. Ìdí nu àwọn bàbá yìí ti tọrọ àlùbáríkà àwọn ni wọ́n tọrọ àlùbáríkà fáwọn àti àjókòó wọn yìí náà. Ọlọ́run sì gbà bàbá ètò yẹn náà ti gbà. علامة شكر مري إعلان حمدي. Ẹni wá pé ọba yé mi àwọn máa ń dúpẹ́ bá lọ́wọ́ Ọlọ́run sóore fún mi, ọkọ̀lé fún mi, ọrọ̀ kọ̀ fún mi, ó ní gbogbo tí ń ṣe. Inú mi dùn pé owó tún lékún, ẹ wá bá ń dúpẹ́, ẹni ọba sì bẹ́ẹ̀. إعلان حمدي. Ẹni ó kéde wípé ẹ wá bá ń dúpẹ́ o, àmì tá a fi mọ̀ pé lágbèjà ń dúpẹ́. ومن كتم المعروف منهم فما شكر. Abẹ́lẹ́ bá fi orí Ọlọ́run pamọ́, orí Ọlọ́run ó fi pamọ́. Kò pé ẹ wá bá wọn dúpẹ́, ẹ wá lọ kó àwọn nǹkan méjọ, wọ́n wá búlọ́ọ̀kì títì látọ̀ mú. Wọ́n wá rànjú mọ́ra wọn lérí títì, wọ́n wá ń falàkà síra kí. Téèyàn fi mọ̀ kí mùkúmù ni wọ́n mú ní pé ojú ẹni tí ọ̀lẹ́ yìí dú. Ojú wa yọ jáde kọrùn. Ògbèrè àwọn wá di gírìn. Níbi ìlákùlá. Lérí pé lágbájá ń ṣe kínní. Irú àwọn ni ò dúpẹ́. Wọ́n forí Ọlọ́run pamọ́ nù. Ní tí wọ́n ń pè ní lágbájá ń dúpẹ́ fọ́nrán làwọn bẹ̀. Ẹ má jẹ́ lẹ́sìn, ẹ má jẹ́ ẹ sábà gbọ́ wá sí. tó ṣe kìláyà sí lillahi khalikina. في كل حال على الإنعام والنعم. Kún ṣàkìrọ̀.
Kún ṣàkìrá. Bàbá ní orílẹ̀ kọ́ kọ́nà kó sojú lé méjì. Jẹ́ ní ti dúpẹ́ fọlọ́. Kún ṣàkìrá. Bàbá ní ọ̀bẹ gbẹ pé wọ́n ara sọ ìwọ náà rà, irú ìtumọ̀ra ìwọ náà rà. Wọ́n ara bàtà tó lélẹ̀ ìwọ náà rà, irú ìtumọ̀ra náà lọ rà. Á dúpẹ́ fọlọ́. Kún ṣàkìrá. Ọ̀n wọlé tọ́yàwó rẹ̀ yín dọ́mọ. Bó o ti ń wọlé tọ́ bẹ́ẹ̀ ní dọ́mọ. Àwọn bàbá wa bọ̀. كن شاكرا يا أخي لله خالقنا. Bí alájà bìgà ní iyọ̀ ọba wa ń pè eléré dòkúlẹ̀ tọ́ba polo eléré lónìí tó ní àwọn afábà ti pariwo àṣìláyà eléré ọbẹ̀rẹ̀ wàláhì kọjá Yorùbá. لا إله إلا الله. Ìdí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi wọ́n ma. لا إله إلا الله. 15 years ló fi wá ọmọ. Ọlọ́run tó wá pé mo dé. Ọmọ ìyá mi èsì tó ń dààmú ara rẹ̀. Ọlọ́run gba àdúrà àwa là ń kánjú nígbàdúrà. Fọkànbalẹ̀ ó sì jẹ wọn ọmọ. آمين آمين. إذا لم أكن عبدا Ṣáàkìrán كن شاكرا يا أخي. bàtà àbá ní kó ṣáàkìrán àwọn ni yá àfi يا أخي. bọ̀rì yá àfi ìwọ ọmọ ìyá mi bí ẹni tí ń dúpẹ́. يا أخي كن شاكرا لله خالقنا. Bàbá ni wọ́n bí ọ̀sá yé. Ọ̀bá ọmọ bí gbọ́ kí lọ ṣẹlẹ̀ àwọn kan ò rí bí. Àwọn lọ gbọ́ ọmọ nílé kejì wọn á fi ń pèlú ọkọ. Bàbá ìlókù òun náà ti ń dáhùn. Ó sì mọ̀ pé òun gbọ́dọ̀ òun ní lókù. Lókù gan mọ̀ pé ọba àgbọ̀n. Ó ti ń dáhùn. Kó ṣáàkìrán. كن شاكرا يا أخي لله خالقنا. Ọlọ́run ni ọwọ́ àdúgbò fún. Kìí sẹ́yìn bá ń kán gbé kínní yọ lọ́wọ́ tó wọn náà wá di nǹkan kí nǹkan kan ní asálámà ṣùgbọ́n tó ti bọ́ lọ́hùn ó ti forí kalẹ̀ bọ́ lọ́hùn ọ̀sẹ̀ tó wá lọ mú kínní kan nínú ilé mọ́nàmọ́ná ìsíjú ẹni tí ó bà ìyá àwọn àlàdé òkú ńláde kankan yálà ya ẹ̀wò. كن شاكرا يا أخي لله خالقنا. Ìyá kan àdébọ́lọ́ ọ̀bẹ ẹ̀dùn ìbáwọn náà wọ́n lè wọ yìí ìbí wọn náà nílé. كن شاكرا يا أخي. Bàbá ìyá mi máa dúpẹ́ tàbí ọmọ wa dúpẹ́ fún lillahi khaliqina. لله خالقنا. Ọba táwọn bàbá yìí júwe ẹ̀ fún wa pé a nítorí ìtàgé bí ọ̀rọ̀ pa tó lè yanjú àfọ̀dọ̀ ẹ̀. لله خالقنا. O lè máa tọrọ owó yóò sì ní òṣòwò ọmọ ni ọmọ ẹbí wọn wà pé Ọlọ́run kò yí sálọ mọ mẹ́ẹ̀ẹ́dógún lọ́mọ tó bí. Bọ́dà yìí sálọ mọ́ wàá rònú ààrẹ gbé nínú akẹ́ àpọ̀ máa jọ bí mẹ́ẹ̀ẹ́dógún yìí náà Ọlọ́run kúkú wá sùn. Ọlọ́run ní ìní fún ọdún máa bí ma. كن شاكرا يا أخي. Owó ọmọ ti dùn tó kò dùn lọ́dọ̀ àwọn kan wọ́n ti ń sùn bọ̀. Ogún ọdún ni kò ní kankan. Bówó ọmọ ti dùn tó. Àwọn kan ti ń sùn bọ̀ ogún ọdún ni kò ní kankan. Bọ́dà bílẹ̀ bá tún sùn lọ yóò tún máa kò sí.
ọkùnrin ti ń pé ọmọ yóò tún ní jẹ nítorí pé tó máa lọ sùn tọmọbìnrin yìí nísìn obìnrin náà máa gbé òun ti ẹ̀sà ìgbà kan ó sì tó ọkọ mi àmọ́ olóyè ti tọ́lọ́ ní tí ń dùn máwọn kẹsì jẹ́ bá wọn. èmi ọlọ́run lè ní í ṣe bẹ́ẹ̀ èyí wá ń rọ omi ẹyọ kan náà ní ọ̀rọ̀ sí gbogbo nǹkan ó sì léyìí tí ó kúrò ọmọ kúrò. àgbáyìn yóò dùn ni àgbáyìn yóò dùn kọ́lá tí yóò tún máa pawọ́ lá ẹ wá lọ wọ ewúro òjò kan náà ní sìn ọ̀rọ̀ sí bí ọjà sí pé bọ̀ọ̀bá ti ṣàdúrà tí ẹ ó bòjì. tó ṣe kìlá yàtí. ọmọ ìyá mi máa dúpẹ́ ọmọ ìyá mi àfàdíyá àfi ọmọ ìyá mi máa dúpẹ́ o. kàn ṣàkìlá lillahi khalikina. máa dúpẹ́ fọlọ́mọ ọba tó dá wa. ẹ wọ́n lọ́tí ìmọ̀ wà sí ìrùnà súnmí ní bẹ́ẹ̀ tí ń lọ́mọ kéwù. ọmọ ké mọ̀álìmù ẹ̀yin náà ni wọ́n ní àfàgbé wa. ẹ̀ẹ́dún lọ́wọ́ lórí àdúrà ó ti kọjá báwọn ní sí wọn. ó ti kọjá báwọn ní sí. àwọn aṣọ tí ìmáàmù Bàṣírù Àsúkí ọmọ ọ̀rán ní sí. àwọn àpò kan bẹ bẹ́ẹ̀ bá ti dé àyè lè ké ṣe irú àpò tèmi rẹ̀ ẹran wọn bẹ́ẹ̀ bá ti wù inú ẹ̀ yóò sì wọlé. tó ṣe kìlá yàtí lillahi khalikina. àwọn tó ṣe náà wọ́n jókòó yìí bàbá máa ń gbọ́ bá. From sergeant to IG. Èyí dáadáa sí ni wọ́n. From sergeant to IG. Lọ́wọ́ sọ̀rọ̀ Bàṣírù, ìmọ̀ Bàṣírù Dàsókì. Ọlọ́run tó wá ṣe wà fine. Ẹ̀rín rẹ̀ wú yìí. Ìmáàmù mi ààrẹ ẹ̀rín ìwà sí bàyà. Lóbi ó kì í ní nígbà tí èèyàn ń sunkún lẹ́rìn ẹ̀rọ mi. Ẹ̀rín rẹ̀ gbogbo kan lọ́rùn ṣe fún ìmọ̀ Bàṣírù Dàsókì. Bàbá wa lọ́rin ẹ̀yìn ní nígbà padà sí ibùdó yìí. Àwọn tá a jọ wà ní ọba ni. Àwọn tá a jọ wà ní ọba ni. Mo ló dùn mí tì jẹ́ wá ní òye tá a máa jẹ́ nílé wa. Mo ti sún ọba tó yìí. Kọ́lá yìí ní ìlú. Ọlọ́run bá dàbí èmi kọ́ lọ́kàn àwọn ọmọ fẹ́ jẹ. lillahi khalikina. Bàbá ọlọ́run wà lórí ọba dáadáa ni wọ́n pọ̀. Ọlọ́run sàmọ̀ ní wọn púpọ̀. Bí ọba bá dà kó ọ̀rọ̀ yìí lọ́wọ́ lọ́wọ́ tó lọ́wọ́ ó bẹ̀rẹ̀ ìṣe sí màá ní jẹ ní màá ní ọba lórí retí ìdáyà ọlọ́run. Nígbà ìdáyà ọlọ́run dé àfúlágbájá. Ìdáyà lọ́lọ́ba lórí máa retí. Bẹ́ẹ̀ mi bá dé bẹ́ẹ̀ ní kọ́kọ́ wà lọ́dọ̀ máa dìbò a máa ṣe bá jí wa mẹ́ yóò ti rán yàn. Bí ní ìbájú wa ní ìbájú wa ní ìbẹ̀ lọ́dọ̀ èkejì rẹ̀ lọ́dún fẹ́ bí. Kọ́ máa bọ̀ ìbájú wa wọlé. Bẹ́ẹ̀ ọba ọ̀pọ̀lọpọ̀ parúgbó ẹjọ́ ìjà wọn. Ọ̀rọ̀ àárín èmi rẹ̀ bí àbí ìtàwọn ìjà mọ́ ọ̀pọ̀ yìí àárín èmi ni gbogbo yẹn jáde. Wọ́n gbogbo wọn pátá ni wọ́n jáde lọ́wọ́ àti ìgbà tó bá. Kọ́ba ṣe fẹ́ wọ́n jọ ìgbẹ́ lé wa, kọ́ba ti kàn mí. Wọ́n jẹ́ ṣáájú ẹni ọ̀gá mi. كن شاكرا يا أخي لله خالقنا. Ìnáwó àgbà bẹ́ẹ̀ bá fẹ́ bímọ kọ́ sọ ọwọ́ ọmọ fẹ́ bí. Ẹ̀rọ wọn ti pọ̀ láyé ni. Báwo àfáà náà ti pọ̀ tá a ti kẹran mérò ní sí gbogbo ọmọ tá a gbé ayé lónìí a tún kẹran mérò pẹ̀lú ọmọ yìí. Àwọn kan bẹ nísìn wọn sì ń gbá létí níjọ́ wọn àwọn ọmọ fọwọ́ létí ń dìbò. Lọ́la ní mo kọ́ lọ́ra kí wọ́n ẹni bá fọ́ ọmọ mi létí ìbọn bẹ láti rẹ̀. Yóò sọ fún mi pé ó dùn mí pé bì lọ́mù á tù sí lára. Òótọ́ ló sì wí mi. Ibi tí ń dùn ún lára yín bẹ́ẹ̀ ti fọ́ọ̀mù létí mi ni bẹ́ẹ̀ bì lọ́mù. Ẹ bá bì lọ́mù lónìí ni kò ní dọ̀la.
lẹ́yìn náà wọ́n ní wàhálà rẹ̀ wà ní ìwàlá ìlú yìí. Àwọn ọ̀tọ́ ọlọ́run ọmọ, àwọn máa kọ̀kọ́ kú, àwọn máa àbíkú àgbà. Bẹ́ẹ̀ bá bírú wọn kó sọ tọ̀nù kó wọn òbí ma. Ẹnu ẹyọ kan lèmi láìkì wọn sí, ọlọ́run sì yọ dàbò. Wọ́n láìkì wọn sí kẹyọ kan. Kí n bọ láìkì wọn sí, yaba ń lera wọn kọ pàpàpà. Ẹ̀yin bá wa kọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ nínú rẹ̀ tó kù yìí. Àmì ń ta wá wá. Ẹni tí wọ́n wá wà wọn ni wọ́n wá lọ. Wọn ò ní yí àsọdọ̀ yín wọn. Bọ́ọ̀ bá ń sìn fẹ́ gẹ́lí fẹ́ǹdì. Tí wọn náà ń lọ tọ́mọ báyìí fẹ́ bí ẹ̀sùn wọn. Wọ́n wà bá o. Máa fún ọ̀bẹ o. Máa débẹ̀ tó bá tó débẹ̀ tó máa bá sọ kó wá. À á tírìtì fọkọ̀ pọ̀ ẹ̀. Wọ́n nà èèyàn. Tọ́ba lè gbé 20 years ló pé lọ́dọ̀ láyé. A máa ń lórí ẹsẹ̀ nínú. Tó ṣe bí ọ̀yà bí ìlà ìfọ̀yìntìlá. Ọmọdé wọn lọ́lọ́sùn wọn ni àwọn àbá tó wá sẹ́wọ́n tó fẹ́nu ṣòfò níjọ wọn ṣe wọ́n súná wọn mọ̀ pé wọ́n pa ṣe níta ni wọn mọ̀ pé wọ́n fi àáké kọ́ gbogbo eré ẹ̀ ni máa bá bàbá sí wọn lọ́jọ́ ẹ̀ á ma ọlọ́run wọlé gbogbo wọn tá à ń bẹ nìyí Abdulhani iyọ̀ ọmọ tiẹ̀ eré ní ọmọ ọlọ́run sọ àti yìí tó kú ẹnì kọ̀ọ̀kan àwa náà. Ẹ̀yin abiyamọ ẹ bójú tọ́mọ yín ayé ti fọ́ lójú. Àbúlé ọkọ bìtì bá ìkún tàtà tó bá ọ́n. Àwọn yín wò yín o kí lè ṣe. Ọkọ̀ ọkùnrin lọ àwọn bàbá yín lè wù lè fi dàfa. Ètò bàbá mi ti ṣe. Ọ̀ya pé kí ni gáfà ká gbọ́dọ̀ ká lọ àdọ́ta òsírì. Ẹ tẹ̀lé wọn lẹ́yìn ìjọ náà àṣẹyìn náà dàfa. Àbúlé ọkọ. Ọba ti pé gíráàmù léyìí tiẹ̀ funfun sí. Wọ́n náà wọ́n màlẹ́ wá wọ̀ bẹ́ẹ̀ lẹ́wà. Mami náà ti dáná. Àwọn èèyàn bọ̀ lóko àwọn ọ̀yà dé ọmọ àná yóò tàbí àti náà. Àbúlé ọkọ bìtì bá ìkún tàtà tó bá ọ́n. Bọ́lá ṣe pé ọmọ tiẹ̀ àlè lọ rán sí ẹ̀dínwó àtàlè lọ máa rán sí. Lọ́ọ̀rẹ́ ẹ̀ ọmọ ní wọ́n pàdé bí dájú wọn pàdé. Ẹ̀rọ alẹ́ àwọn bá mi ní ilé ìgbà wọn pàdé. Láti kẹ́ pàdé àwọn bẹ́ẹ̀. Ọmọ ni yóò ṣèṣì náà lẹ yóò ṣèṣì náà kù. Àbúlé ọkọ bìtì bá ìkún tàtà tó bá ọ́n. Ìtọ́mọ̀ ògbódò ká máa lọ́wọ́ níbẹ̀ làwọ̀ yìí o. Àyè tí wàá sọ̀rọ̀ àwọn wo ni wọ́n wá ọmọ bó o ti wá ọmọ yìí tí wọ́n tún di tiẹ̀ lọ. Wọ́n da arúgbó wọn di gbogbo ẹ̀. Nígbà wọn wá sàmì wọn lọ́wọ́ ní ọ̀ọ́. Láti jẹ́ iná kò sí bẹ́ẹ̀ mi. Bí ẹ̀gbọ́n ọlẹ́yọ̀kan. Ẹyọ̀kan tí wọ́n fi wá rẹ̀ òun lẹ́kún pé ọ̀dà ọmọ mi. Ẹyọ̀kan ni ọ̀wá bí àgbọ̀n lòún bá kúrò láyé. Àbọ̀ bẹ́ẹ̀. Àmọ́ ìwà wo lọmọ bá gbé lọ́wọ́ yìí. Àbúlé ọkọ. Ọ̀nà bàbá ní ọ̀fọ̀ àwọn ọmọ kalẹ̀ ọ̀hún bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni yóò ti rí náà lókù rẹ̀ ti rí. Àwọn àlọ́ ní sílọ̀. Àbúlé ọkọ. Ẹ lọ àṣàlátù àwọn yín wà lórí. Àdínlẹ̀sí kíra ẹlẹ́kọ̀ọ́ ibi kálẹ̀ tì í sí. Àfùlà òde lánàá ìfún mọ́tò múná lọ́gbọ̀n lọ́ọ́ ti rí kí náà wà lónìí. Wọ́n á gbé olórí ká fi sí. Jagunjagun. Ẹ̀yin bẹ̀rẹ̀ àṣàlátù. Àwọn ọmọ wo jagunjagun ní. Wọ́n wò yíwọ̀n tọwọ́ tó fi kọ́lé oṣooṣì. Ọwọ́ nígbà náà, àwọn tó wò yíwọ̀n tọ́lé wọ́n ní. Lọ́ọ̀dọ́ wọn láti kí sẹ́bí dọ̀ lọ́gbà wa. Ẹ̀yin wá bẹ̀rẹ̀ àṣàlátù àti àlá ọmọ sọ́lé aláàmà ń sàmẹ́ ìtẹ̀rù. Sẹ́yìn ilé wọn sí sẹ́yìn náà. Ẹ̀yin sì náà àwọn wá wò fíìmù lónìí. Ó lọ fẹ́ kẹ́yìn ìwé. Àbúlé ọkọ bìtì bá ìkún tàtà tó bá ọ́n. Ẹ̀yin wọ́n máa tẹ̀lé ìṣe yìí ni wọ́n máa kọ́. Wọ́n máa tẹ̀lé yìí ni bí bàbá mi ti ṣe nù. Ọmọ mi bẹ́ẹ̀ bá kú tẹ sí lọ́tún lọ́dọ̀ ó sì dákẹ́ ìlú àti wá wọ̀ báyìí. Wọ́n kọ̀ bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ ó sì dákẹ́ ní. Bàbá mi kú yẹn. Wọ́n kọ́ abẹ́ ní wá ní. Wọ́n kọ́ abẹ́ ní.
tó wà dájú. Èyí tó sì lọ́ọ́ jà nígbà wọn gba bẹ́ẹ̀ tó lọ́ọ́ jà mú ọjọ́ bí ọmọ àlùbáríkà tó lòun náà. Àmọ́ àwọn àgbàlagbà mo lè jà mí lọ́pọ̀ fúra láyà rẹ̀ kí ni tiẹ̀ pẹ̀ pé wọ́n kú bàbá wọlé tán tó bàbá wa tilẹ̀ ọ̀nà àlùbáríkà kí ni ti ṣe lọ́sùn ọmọ ni àmọ́ lójú yìí kẹ́ ẹ má bàa pa á wọ́n lè fọ́ létí. Mo bí èwo tiẹ̀ ọmọ bá ti bá bọ̀ àwọn tí mo gbọ́dọ̀ yìí lọ́dún lọ fẹ́ yà rẹ̀ nù ìrà ayé gbé fún un. Bàbá wọlé tó kọ́ ọ̀nà àlùbáríkà ọkàn náà lójú wọn ni bẹ́ẹ̀ ti sin mi bá tún dijọ́ mi. أنتم له في ذي الحياة المرجع أنتم له في ذي الحياة المرجع. Kí ló bá fi lọ́mọ rẹ lọ́wọ́ ọmọ tó ń sáré tó fẹ́ bí ni oyún ti ń bẹ́ ń kọ̀ rẹ̀ ni ìyàwó rẹ̀ tó fún lóyún irú ọmọ òun lọ fẹ́ gómìn. Ọmọ sàdúrà irú ọmọ òun mo fẹ́ kọ́ màmí ọdẹ. Gbogbo àwọn tá a jókòó ẹ̀wù bàbá àti ń sọ̀rọ̀ bí mo kí olú jáde mú gbẹ̀ jáde dọ́kàlà bẹ́ẹ̀ nù oyún àwọn àdúgbò ọmọ bí bá ti rí nù. Ìjọba náà àwọn ọ̀dà wa bá ń ṣe pati gba pati lálùbáríkà ayé pati ò tí ì bàjẹ́ tí ò tí ì ṣòfò. Kó pati nísìnyí bá ṣe pati nígbà láwọn tó pati ẹ̀ máa wọ̀ pé rédèrèdè làwọn ilé yà ń sìn. Pati sì ní ìjọ táwọn ọ̀dà wa lọ tí wọ́n lọ ha fìlà. Wọ́n tún máa sọ àwọn ọ̀dà wa gbogbo kóòtù náà bá wà mú kù á máa gbé àwọn abíwèrè lẹ́nu bí tó mú tiẹ̀ fún wọn àwọn àdá ọlọ́run sì ṣàánú wa ìrẹsì náà jẹ́ kù àmì ẹni ọ̀jẹ́ bí dàda ń dun dín ló jẹ́ kù àwọn bí wọ́n máa nara wa lórí ẹ̀ á tún jẹ́ ọlọ́run sì mú ojú tó wa. Ibi tí ó lò wá tí ó ti parí ẹ̀ mọ́ lọ́dọ̀ ẹ̀. Nínú àná ń lò wá sí lọ́wọ́. Àmì bẹ̀rẹ̀ àríwá lẹ́sìn gbogbo nǹkan tí wọ́n mú láyé lọ́nà mi. Èmi ọmọ pé wọ́n tún gbé kíní kan ní ẹ̀lẹ̀. Àwọn tó ń mú ni wọ́n ti pa. Àbúlé ọ̀dọ́ bíbí bá ètò tata tó gbà ó. Ọlọ́run ṣeun tó ní àdébí òsì pẹ̀lú ọjọ́ ìgbà sí. Àdébí ọba sò ni yóò sò. Àwọn ọ̀rọ̀ ṣeun ó ní ìwé tàbí ẹ̀mí máa ń yíra. Èèyàn wá tí ó mú títí kò rí ó sì lọ fọ́ sálángá lẹ́gbẹ̀ẹ́ kan ó sì gbé inú sí. Ojú wa ṣe kàn bí ìgbé gbogbo ayé ló wá fi olùfẹ́ náà. Wọ́n lóyún ẹ̀ náà ní ìwọ olóyún tó ṣàdúrà tí ẹ ọba ọ̀. Òsínà tí ẹ ọba ọ̀. Òdì oyún sínú odidi ẹ̀dá bẹ́nu rẹ̀. Báwo lọ́wọ́ èrò ní àǹtí mẹ́rin sí? Ọ̀wá sí lọ́hùn. Àwọn akẹ́kọ̀ọ́ máa bá wa náà bẹ́ẹ̀ lọ́hùn. Wàláì mo sì tọrọ ẹ̀ mọ́kà fa. Wọ́n tọrọ ẹ̀ mọ́kà. Ọlọ́run ọ̀gbá ni ó ti mọ̀ pé òun ò ní ọlọ́ni. Àmọ́ gbà tó ń kàn ọ́ ọmọ ń lọ owó ẹ̀. O ti fi kéde sábíà. Nígbà tó gbé wọ́n lọ́wọ́ kán. Èèyàn gúnlé kejì ọkọ rẹ̀ ń dárò wàá lọ ká ọkọ mọ́. Ẹ dákun ẹ̀ wọ́n bọ̀ o. Àwa ká pa o. Ọ̀rẹ́ ìdénù gbogbo anáà láti sọ gbogbo ẹ̀ dáadáa ni wọ́n. Gbogbo àwọn ọmọ wa náà máa bá ṣe náà. Kí wàá ní ẹ dákun èmi ló ń kàn o. Ọwọ́ sọ fún wa ká máa bọ́ ọbẹ̀ náà tó fi mọ̀ pé ọ̀dọ̀ ọmọ kan. Wọ́n á tẹ òkè wọn agbègbè rẹ̀ ẹ̀ sáwọn bá bẹ̀ lọ́hùn. Kọ́ sàánú èmi náà ni. Kó sèmi náà léèyàn ní kọ́kọ́ kó jẹ́ ọ̀rọ̀ àwa náà lọ́rùn. Àwọn oníwọ̀ bẹ lọ́rùn onírọ̀ ọlọ́run ni. Ọmọ náà ń jẹ ọjẹun. Ọ̀rọ̀ àsọ̀tọ̀ dà ọ̀wẹ̀ owó bàtà tó máa ṣe. Ọmọ bí téèyàn ń jòkó ń patí tó jẹ tó dá ọ́fíìsì àtẹ̀tẹ̀ lọ́dọ̀ ẹ̀. Àbọ̀ ọbẹ̀ lọ́rùn. Ọ̀dájọ́ ọmọdé tó kò o sì wo obìnrin tó dá ọmọ tó ń wọ̀ lára obìnrin. Bíwájú ni lẹ́yìn òyìnbó oyè ọ àbọ̀ ọbẹ̀ lọ́hùn níbi ikọ̀ wá sí àwọn olè bọ́ kò lè rọ ọlọ́run o. الأبوة
والهموم تمنهلوا Àlọ́yún àbẹ́rẹ́ náà. Ọmọ tó ń fojú rẹ̀ wò. Àwọn kan bẹ láyé sí kò ní rí nàbí padà lẹ. Gbogbo ní fojú wò èsì tó yẹ kí èyí fojú. Àwọn kan bẹ wọn ò ní gbọ́rọ̀. Lọ́ba dalẹ̀. Gbogbo tí máa fi títí ẹ̀gbọ́n èsì tó dà. Èsì tó dà. Àwọn kan bẹ wọn ò ní rìn lálẹ́. Mo fẹsẹ̀ rẹ̀ rí lọ́dún tó dé abẹ́lẹ́. Àbíbi kò ti bàjẹ́. Gbogbo eríkèéríkèé ara wa, gbogbo ẹ̀rọ ẹlòmíì ò ní bá dalẹ̀. Gbogbo eríkèéríkèé ara rẹ̀ kí ló fi sí? Bí mo bá mọ̀ ẹ̀ lálẹ́ ibi wọ́n ń pè wọ́n, kò tí ì kírun kọ̀ bá mi. Ṣé ẹ wo bàbá? Kọ́dà á fẹ́ gba owó fún wọn, wọn ò lò ó. Wọ́n lọ bí o. Ẹ bá lè fẹ́ gbowó bẹ́ẹ̀ mí ni. Oní kí sáàtì ọ̀sáájú máa kí. Bẹ́ẹ̀ sì ni wọ́n náà. Bẹ́ẹ̀ sì ni wọ́n náà. Ìrúwọ̀ ẹ̀sìn Ọlọ́run ti wọ àwọn alálẹ́ tó pé kò bá dùn àfún. Wọ́n lè yọ̀ ọ̀dọ̀ àwọn ọmọ tí dàdá mi ti pè. Wọ́n sì ti pè mí ẹ̀. Gbogbo ẹ̀yin ìyàwó wa tí mo bá mọ́lá. Ẹjọ́ máa yé nígbà àfa Bùkárí ṣe wá síbẹ̀. Àlèkè àmọ̀ rẹ fẹ́ nira ni. Kò sí tó fẹ́ mú lọ. Ẹ̀yin ọkọ máa ń sàn. Ẹ̀yin oní sólà. Ẹ̀tọ́ ti kó kùn wọ́n ń sùn. Ẹ̀jẹ̀ sí ọ̀kálukú wa. Ẹsẹ̀ mẹ́fà yìí. Àwọn tó lọ́ọ́ máa tún ní ọ̀gá dáadáa rí wa. Ọkọ̀ ajẹ́sẹ́ kọ̀ọ̀tẹ̀ ò ní wàhálà wọlé kan náà lọ́wọ́ abẹ́. Bó wọ sí dáadáa, bó wọ ọmọ ọ̀rọ̀ ọba bẹ́ẹ̀. Ọlọ́run yẹ ìyá ọmọ àlejò àdàmọ̀ púpọ̀. Ló fi yẹ kó ṣe pé ọmọ àdàmọ̀ tọrọ nǹkan tó ní làákà yìí. Kọjá sí ọlọ́mọ pọ̀. Ọmọ sí lọ́run dáadáa. Gbogbo yìí dáhùn sínú ayé yìí, òyòyò ayé yìí. Yọ̀tàn gọ́ọ̀nà, yọ̀tàn. Senator Lobuse, Chairman, President, àjẹsí tó ń jẹ President, àìsí tó jẹ orí ìdájẹ, ìyàwó rere dé wá sọ fáwọn ọmọ Nàìjíríà ká máa lọ ní àgbàdo ká máa ní wà káyé. Ọmọ yín mélòó ní takuri? Ọmọ tí yín mélòó ní takuri? Ọmọ yín mélòó la bá ní àgbàdo? Ká máa lọ ní àkàrà. Wò jọba nígbà gbogbo ẹ̀ dàbí náà ọmọ ẹ̀dá mọ̀ ọ́ sí ma. Owó kékeré náà nìyẹn máa bí bẹ̀rẹ̀ ìlú àkàrà. Ẹ̀yin náà dì kẹ́ kọ́kọ́ pé síwájú aṣọ rọ̀bì láyé pé excellence yìí ni wọ́n ń ta àkàrà yìí. Ẹ wọ̀rọ̀ tí ò da nígbà tí ò sí ìjọba mọ́. Báyà tí wọ́n bá bọ̀ ní gbọ́dọ̀ fẹ́ kọ́ màrí wọn. Ọkà primary. Secondary, university, abolo poli, OND, Okowale, HND, Okowale, mẹ́fà tó kó wáyé náà nù. Ṣé yóò wá jíyàn àbúkò ní jíyàn? Ó kù sọ̀rọ̀ lọ. Ẹnìkan sì bẹ òun ọ̀kà ju secondary school lọ. Ọlọ́run mo sàn yẹn, ó jíyàn. Àwọn tó ka kí ní tọ́ka gbogbo èèyàn máa sílẹ̀kùn fún ọ. Èmi Ọlọ́run nìyí tó ọ̀nà mi lọ́wọ́ ìyá ọmọ ṣàdúrà bàbá ọmọ ṣàdúrà ni nípa àwọn akẹ́ Ọlọ́run wa ni àwọn bàbá tó bí ẹnì kọ̀ọ̀kan wá ṣàdúrà fún wa ni bọ́ọ̀ bá ní ibi ọba adé lónìí bá yèrè bá rọrùn máa dúpẹ́ fún bàbá àti ìyá rẹ̀. Alájọ nǹkan ní iyọ̀ ọmọláwa bíi. علموا أولادكم كل نافع. Ẹ kọ́ àwọn ọmọ yín kí lè máa kọ́ wọn kulla nafi'in. Gbogbo ń tọ́ba láǹfààní lọ kọ́ kọ̀ǹpútà lọ kọ́ kí gbogbo tí ò wúlò ẹ̀kọ́. من العلم إن العلم أعظم أن يسرى. Kí ló tún bọ́ wíwà? Àwọn ní pòfẹ́sọ̀ kìíní ní bọ́ọ̀lù.
pòfẹ́sọ̀ kìíní ní lọ́ọ̀nù ó ìmọ̀mù kìíní ní lọ́ọ̀nù ìmọ̀ ni wọ́n fi ń dà wọ́n ló kọ̀ pé kì í ṣe kẹ́kẹ́. ومن دون علم Yọ̀bá wá sí mímọ̀ tẹ́ ọ bá bímọ àwa akọni mímọ̀ akọni kankan wàmí dúró ẹ̀rín kayfa tahsulu quwwatun. ومن دون علم كيف تحصل قوة. O lè lágbára àpẹ́ òní tó o bá ní ìmọ̀ tán agbára ó dé. Ìmọ̀ bàtí ó mú agbára ti dé. Gbogbo àwọn oṣù ọkọjá kò ságbára lọ́wọ́ ẹ̀. Àmọ́ lónìí agbára ti wà. A'udhu billahi minash shaitanir rajim. Gbogbo yìí ṣe ṣe. Bọ́ ọmọ kéwù kínú lọ. Dàsúkì náà fẹ́ gbọ́dọ̀ bí. ومن دون علم كيف تحصل قوة. Bọ́ọ̀mù rẹ bá dùn òtòjú ti yàmùyàmù lọ níjọ ìgbìmọ̀ ní màsálásí bí kò ní tó dé ọba Dàsúkì la fẹ́ gbọ́sẹ̀. ومن دون علم كيف تحصل قوة. Kágbádá rẹ̀ ó ṣe bàǹbà kó tó dògbò báírò wọ́n fi ń kó iṣu láti bá ní wàlọ́rin ní kò máa fi bọ̀ ìwọ kọ́ la fẹ́ rí òótọ́ lẹ́yìn Dàsúkì ni. ومن دون علم كيف تحصل قوة. Wọ́n lè tọ́jú orí rẹ̀ ìmọ̀ ló jẹ́ orí bẹ́ẹ̀. نكف بها عنا من المهتدي ضرا. نكف بها عنا من المهتدي ضرا. Ẹ̀ka àwọn ọmọ yẹn mọ lọ lé kéwú ṣé wọ́n darí ilé ìwé náà? Ọ̀ya bàbá ló pa aládàmú ti gbé ẹ̀ta tó máa ń pè ní sáàdù gbogbo òwe. Wọ́n lọ yin ta sí bàbá yẹn. Wọ́n ní èsì tẹ ráyè ìlú báyìí. Bàbá ní Al-Qur'ani náà ní sẹ́sìn ló máa ka ìwé. Wọ́n ní Al-Qur'ani náà ní bàbá ti darí ilé ìwé báyìí. Àwọn bàbá òní bí a sinmi. Ọ̀ya ẹ mú gàrí pẹ̀lú kúrìkọ̀ kan. Ọ̀ya ẹ̀ka méjì. Ọ̀ya ilé-ẹgbẹ́ ọ̀ya. Wọ́n ní wọ́n já wọn ráyè pálapàla. Dépò táwọn máa kó báńkì. Gbogbo àdúgbò kọ̀ọ̀kan ní sìn, ìyẹn sọ pé àfi gbogbo àdúgbò kọ̀ọ̀kan ló ní àwọn madam kì í. Wọ́n sì burú. Ó lè jẹ́ òun nàmbà wá. Yóò máa sí wọ́ọ́rọ́wọ́. Kọ́lá yóò máa bẹ bá kírun kan yóò máa bá yín káàdì mọ́sálásí. Ǹjẹ́ ti ẹ nígbà tó bá fẹ́ sùn kọ́ lọ. Wọ́n lè wà láàrin wọn. Àlọ́ kò sí ní oye sí. Aláyọ̀ olùsí ni wọ́n. Ẹlẹ́gbẹ̀ẹ́ yóò lé ní ọlọ́wọ́ jọ dáa ní ìlú ìsára yìí o. ومن دون علم كيف تحصل قوة. Àwọn ọmọ tó bí sòrò gbà mọ́ lọ́wọ́ wọn, omi ló sòrò gbó ṣèlú gbé dání. Wọ́n mú tẹ́lẹ̀ àbá. Ilé kan ó sì máa dàbí ilé mẹ́wàá lójú wọn nìkan, àbí kọ́ lọ́ọ́ fẹ́ kú gọ́tà láwọn máa wà nìyẹn. Àbá kéèyàn tó jí bábá sùn, ọdọọdún ti ń bọ̀. Ọlọ́run mọ tí wọ́n mọ ọlọ́run lọ mọ ọdún kan náà. Dàpọ̀ ọdún wọ́n sábà wà fọ̀nà mọ́ wọn. آمين. Omi ìka ìwé tó ń ka owó ẹ̀ lẹ́jọ́ convocation lọ́jọ́ gbàsà tó gbà tán. Ó yẹ ìpadà kọ́ máa lọ ní ẹgbẹ́ ní kò ní dọ́là pa. Ọba gbogbo wàhálà yá, gbogbo fìtínà yá, gbogbo wàhálà bàbá, gbogbo owó ni wọ́n lọ yá, gbogbo ilẹ̀ tí wọ́n tà torí kò lè dé èèyàn pé ọfẹ́ dé èèyàn mi rẹ̀ sófò. Ẹ tọ́jú ọmọ yín yọ. Àfi ká tọ́jú àwọn ọmọ. Ọ̀rọ̀ ànábìtàkárí yà wọ̀ ni. Ó ní rọ́bì habli mina salihin. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي هب لي من الصالحين. رب هب
لي من الصالحين. Ọlọ́run bò mí lọ́mọ, tàbí lọ́rẹ̀ ọmọ. Àwọn tó bọ̀ wá tàbí lọ́rẹ̀ mínà sọ̀lẹ̀ hínà àwọn ọmọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ ni. Ọmọ rẹ ni ìwọ ọmọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ ni o fún mi rán. À ń tọrọ ọmọ à ń là kalẹ̀ ni. Ẹ̀yin ìyàwó wa bẹ́ẹ̀ bá rí táwọn wò hàn tá a ti bẹ́ẹ̀ bá yín sun wọn. Ẹ máa ní ẹni sùúrù náà ẹni sùúrù. Bàbá rẹ̀ ọ̀bùdànà mi ní àṣìwájì náà. Àwọn afárá alásàrà tó wá ti ká máa tọrọ bàbá bẹ́ẹ̀ sùn mọ́ ọ̀pá náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó náà wọlé. Kí ni àdúrà wo méjì kì? Ó ní tó máa mú mi láì gbé jẹ́ nìyẹn. Ẹ̀yin ẹ tọrọ. Rabbi habli min as-salihin. Rabbi habli min as-salihin. Lọ́dọ̀ Ọlọ́run bùn mí lọ́mọ, ọmọ tí mo fẹ́, ọmọ rẹ̀, ọmọ dáadáa. Ọ̀rọ̀kùnrin nínú ọmọ ìṣòro tí márùn-ún, kìí sọmọ rẹ̀ Ọlọ́run mo fẹ́. Rabbi habli min as-salihin. Ọ̀rọ̀ ọmọ tí ó máa bọ̀ tí ká gbọ́ máa pa wíńdò dé àti ilẹ̀kùn. Wọ́n mọ̀ torí aburú ọwọ́ ẹ̀ kí pé ọkọ mi ogun náà ọkùnrin ogun pàdé mọ́kòndó olùkọ́ sílẹ̀ àná ni wọ́n fi àṣẹ eré èdè náà ṣe àyè. Wọ́n ò sá ọ̀. Wọ́n ń ṣépèlé ọ ni. Òun náà tó máa mọ̀ kí wọ́n ń ṣépè. Ìyáwó ẹ máa gbọ́ ní màmá ara wọn mo ti dé. Àná yẹn mi ò sílé ní àná. Wọ́n ti dé. Ẹ máa rí ìrànwọ́ lé nì. Ẹ máa rí fíìmù. Àyẹ̀wò àwòrán náà lé. Omi ni ìlú ọmọ. Ọlọ́run ṣàjẹ́ wọn pa owó lọ́wọ́. Rabbi habli min as-salihin. Bẹ́ẹ̀ bá sun ọmọ ẹ̀dá níyà. Bẹ́ẹ̀ bá wá ọmọ ẹ̀là kanlẹ̀ fọ́lọ́run. Irú ọmọ wo lọ fẹ́? Bóòlù ti fi ọ jẹ́, bóòlù ti fi ọ rí. Ọmọ dàbí tọrọ ọmọ, òun ni ọ tọrọ. La ilaha illallah. Àlọ́ Musa kò wá nílùú àfáà kìíní. Àlọ́ Musa kò wá nílùú Misa kìíní. Àfáà nìkan tí wọ́n fi tọrọ ọmọ. Wọ́n fa alákọ̀wé yẹn tọrọ ọmọ. Àlọ́ Musa kò wá nílùú lágbájá. Misa kìíní. Èsì káàkiri máa sun ọmọ. Máa sun ọmọ ráfùlù lásán. Èrè mi ẹ̀sìn lọ́mọ. Wọ́n wulẹ̀ pa onígbọ̀nba yá ọmọ tẹ̀rín. Àgànbẹ́ la bá lọ mọ́tàlásí jẹ́mà sì náà lọ bá ayé tí wọ́n dé. Ọmọ 40 something years Nigerians wọ́n ń gbé kó lọ́dọ̀ fún bàbá. Àwọn tó mọ̀ ní tani ṣáídù sì náà lọ pa akọ́gbé lọ́jọ́ kápò. Rabbi habli min as-salihin. Rabbi habli min as-salihin. Ó wí yìí ń bẹ̀ o. Ọlọ́run nígbà tó wúlẹ̀ kí la wá sí. Wa basharnahu bi ghulamin halim. Àwa dùnú pẹ̀lú ọmọ kan Halim tó gbé ní faradà ọmọ tí ò ní faradà àwọn ọlọ́mọ wa dùnú fọkànbalẹ̀ ó kùn náà. Ẹni tó sunkún ọmọ tá a wá gùn lọ́mọ ọmọ tá a wá gùn tá a fìfà lójúmọ̀ ọmọ ń tiẹ̀ nígbà tóun náà bá ń lọ ayé lọ àgàn lòun bá kú. Ẹ wọ́n lóhùn bíi ti máa dára. Ta ló lúwẹ̀ inú wa ní ìfọkànbalẹ̀ sọ́lọ́run ní pípa báwa ọlọ́run gbọ́dọ̀ sí. Ẹgbẹ́ ni ó gé lọ́kàn náà. Àwọn gbọ́dọ̀ ṣe bí ọba ṣe ṣe ń mu ẹni tẹ́ ẹ̀ rí ẹni tẹ́ ẹ̀ mà ẹ̀ mọ bí ọ wà. Àràwọ̀ ni yóò fi ọ́ dá kí ni kádà náà rẹ̀ tọkọ mọ́ ọ̀sẹ̀ lóyún. Àwa ní fọkànbalẹ̀ àwa máa ń yá nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ni ọjọ́ ìgbọ̀n bá bẹ̀. Àwọn ọ̀rọ̀ nínú àbá mi torí ìjẹkújẹ gbogbo jìbìtì tí ó lù. Àwa máa ń yá nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ni. Àbọ̀nà bá lóun ò ní ṣe ká àwa ní ipa bá pè yóò ṣe ẹ̀rọ àgbọ̀rọ̀. Ọ̀dà sọ pé ò ní kú. Sọ pé ò ní kú dá. Kọ́ ọjà gbà lọ́dọ̀ Ọlọ́run pé àwa èmi ò ní kú. Bí ẹ ti mọ̀ pé rọ́lá ń pa.
tí kálukú ọ̀jẹ̀ níwájú. Alájẹ fọ̀rọ̀ ẹ̀fọ̀rọ̀ àwọn ọmọ yín lẹ̀ ó ti kọ́ gbogbo ẹ̀ sínú dáyàrí ẹ̀fọ̀rọ̀ wọn lẹ̀ ẹ má wulẹ̀ sún ẹ má jẹ́rú ọba yìí a ti parí ọ̀rọ̀ àwọn ọmọ yín wájú ọlọ́run ọ̀rọ̀ àwọn olùparí wájú ọlọ́run ọmọ tiẹ̀ tí wọ́n ń jalè yìí tó ọ̀ parí tiẹ̀ ẹ wò gan. À ń tọrọ ọmọ rẹ ni ẹ bá tún lọ wọnú sóra mi Adam Zakariya ó ní wọ ọlọ́run. wọ́n Zakariya. àbọ̀ ó ní wọ ọlọ́run ọmọ tí ń fẹ́ yàrísù ni. yàrísù ni. wàyàrísù min ali Yaquba. wàyàrísù min ali Yaquba. waj'alhu rabbi radiyya. waj'alhu rabbi radiyya. ọmọ tí ń fẹ́ tí ó jogún mi ní ìmáàmù ni mí. ọmọ mi ò jẹ́ ìmáàmù ọlọ́run bá yín fún àwọn tó bí dàsú. yàrísù ni. ọlọ́run bá yín fún àwọn tó bí bàbá wa ìmáàmù tí wọ́n. yàrísù ni. ọlọ́mọdé bá bẹ́ẹ̀ bí ọlọ́run èso pé ń wò fún ọba ní wọ́n á tètè yẹn dúró ọmọ òwúrọ̀ fẹ́. ń bọ̀ wá lọ́mọ wọ́fọ̀ ọ̀hún ọlọ́run tó gbé mọ́ fẹ́ lọ́dún 120 years. gbogbo tí jẹ́ tí wúyàn lára obìnrin gbogbo ẹ ti tán. ebi kìíní kan náà ní máa wúwo ara àbí máa ràn yín máa yín. gbogbo ẹ ti gbẹnu kalẹ̀ kò sómi ń bẹ̀ mọ́ gbogbo ẹ ti ṣe pàhálà. ẹ láwọn ya wáyé ẹ bá yẹn tó wọn bá ṣe kí sàkókò gbogbo mi ọmọ tó ọmọ bíi méje ti mú ọmọ bíi mẹ́sàn-án ti mú tí wọ́n ti jáde yunifásitì wọ́n dà á lọ mú kíní tẹ́bí ń kó máa mi rí méjèèjì náà ní ti wú. aláìsí ṣẹlẹ̀ ṣe tán aláìsí àwọn ẹgbẹ́ kí ni kí ló tún sẹ́nu. Ìmúni abadé kí ló tún sẹ́nu pé kọ̀ọ̀tà o ẹ bá lọ sọ kí ní tán lọ́dọ̀ kí ló ti tán ní ìwúrẹ́ kúrú sẹ́kù bẹ́ẹ̀. yàrísù ni. ọlọ́mọdé ò jogún mi. wàyàrísù min ali Yaquba. Bàbá jogún mi sẹ́kọ̀ọ́ tó jogún nù nílé Ànábì Yakubu. Wọ́n lè ṣètò fún mi bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo ọmọ méjèèjì láti Ànábì Yakubu. Ànábì ọlọ́run mi. Ó ní kọ́ mọ̀ pé bọ́ọ̀ bá ti ṣàdúrà kọ́ sáré àwọn ọmọ rẹ̀ kalẹ̀. Èyí sòbí rẹ̀, èyí sòbí dáadáa. Kọ́ àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà. Bàbá ẹ̀gbá mi, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó máa bí náà nì. Bẹ́ẹ̀ bàbá ń bẹ lọ́run fún ọkùnrin ojú èèyàn. Tó kún wọn lọ́dọ̀ àfáà àdúgbò mi náà. Torí pé pàdé yìí ọlọ́run ni bàbá ìbá bẹ lọ́n fún àwọn àmì Fatima ni Abdul Saki ni Lokumanu ni Sharifa ni ìbá bẹ lọ́n fún wọn kọ́nà wọn sọmọdé yẹn ẹ̀ńbẹ́ ni ìsímọ́ ni ọlọ́run bá ń sọmọdé yẹn kọ́mọ rẹ lọ yìí à ń kọ́mọ rẹ lọ mọ́ ọ́. àjẹ yáyí ó tutù púpọ̀ láti rí nǹkan lọ́wọ́ ó tutù kọ̀lọ́ yìí ó tó abẹ Emirates bàbá ń rún méjì báyìí ọmọ náà ń rún méjì báyìí ẹ̀ ń jẹnu jágíjágí. Ẹ wá fi lè kéwú dẹ́rù bọ́ ma. Ọ̀dọ̀ lè kéwú ní ìsìlọ́wọ́ pàlú. Ètùtù ilé kéwú ẹ̀ á fi dẹ́rù bọ́ ma. Ẹ kọ́ àwọn ọmọ lórí kéwú ẹ kó lọ́dọ̀ àfa kí wọ́n sọ bọ́ọ̀lù àwọn tìrì kí wọ́n dùgbì ọlọ́run fún àwọn yín láti kékeré. Ẹ á fi lè kéwú dẹ́rù bọ́ ma. Ẹ̀yin àbá àdúgbò ọlọ́wọ́ sàwọ́ nígbà kìámà ọlọ́wọ́ sàwọ́ lẹ́sìn olórí. Àwọn tá a bá ṣèṣe kú ṣe. Àwọn tá a bá ń ṣe jùbìtì tá a ṣe 419 ọ̀la ọlọ́wọ́ sàwọ́ ọjọ́ kìámà. Àkó àwọn kéwù àkọ́mọkọ́ wọn káyé ọ̀yá. Ẹ̀rí káwọn òbí ẹgbẹ́ 200 wà lọ́la. Ní 200 ní. Jókòó. Wá kí ni ọjọ́ lọ́jà rí 200 nìkan. Ọba wa di ilé ìwé wọn ni wọn mú 17,000 wa kíákíá ni wọn wà wọn ni wọn lọ fún excursion wọn wá yìí wọn kò lọ àfa wa ni kí wọn mú 200 wa ẹ bá wa rà àfa kan ọba mi o ọlọ́wọ́ tá a lè dèbí náà ọlọ́wọ́ mi rárá ẹni ebi náà rábò kan san àgòlè rí bá ọlọ́wọ́ tó máa bí àdájì àdá kò lè rí bẹ́ẹ̀. Àgbàdo wọn sọ ọmọ abẹ́ ọmọ alájí kàbọ̀ ọ̀gbìn ọ̀sìn kò lè rí bẹ́ẹ̀. Ìwọ tó rí 200 san lè gé 200 kọ́dà 1,000 kí ló lè rán 1,000 torí ọmọ rẹ̀.
kọ́mọ àlùkùrá nìké àwọn ọ̀wá ọmọ kéwú tí wọ́n lọ wí ìlú má lọ fà is not for children má lọ fà àwọn kéékèèké ní wọ́n á dùn wọ́n fi má lọ fà is not for children má lọ fà ẹ̀wọ̀n tó wọn kọ̀. ẹ̀kọ́ mọ́ yín. Jamalul akili bil fatiri. Ẹwà làákàyè. Bil fikiri. Òun ni kéèyàn máa ronú. Ẹ̀bá ní kíni jẹ́ ẹwà wo ni bẹ fún làákàyè. Kí ẹ jókòó kó máa ronú bẹ́ẹ̀. Lọ́lọ́ ìwé ti sọ̀rọ̀ wọn. Àdúgbò ti wọnú. Ó tún ronú lọ́rọ̀ àwọn tó bí wọn ní sàkíyà dájọ́. Òkè ọmọ àlọ́lá. Ó tún wo yàrá àwọn àlejò wọn. Àdàbàbà ní ó ronú lọ. Wa jamalul lisani bis-sumti. Ẹwà Lisani. ẹwà lẹ́sàánì. Akramakallah. Ẹwà wọn Bis-sumti. òun kéèyàn dákẹ́. Gbogbo ọ̀rọ̀ kọ́ ló máa sọ. Èyí tó ń bí ọjọ́ ìtumọ̀ òpè ọjà àti bọ́lá kan sọ̀rọ̀ nulẹ̀ wọn á ní ó ti máa wọn dá wọn ti máa ń tọ̀wọ́ kó sóhun. Sọkúsọ wọn ti pọ̀ jù. Eléyìí ló sì fi sàsọ́mọ. Nígbà tí ó sì ọ̀rọ̀ sọ̀rọ̀ sáwọn ọ̀yà. Àwọn pèsè tí ń sọ náà èyí tó sọ náà ní ìpìsà sọmọ ní ẹsà filẹ̀ wọ́n pè ájálè kan nígbà ọ̀yẹ́ etí ọ̀tún òṣìṣẹ́ náà. Àwọn ìyá táwọn ọmọ ìyájà etí ọ̀tún ọ̀kọ̀ọ̀kọ̀ ṣiṣẹ́ mọ́. Wọ́n á ń pè kan kò sì sí mílí títẹ̀ tẹ́lẹ̀. Mo bẹ̀ bàbá wọn sọ̀rọ̀ o ẹ̀bọ́ sọ́wọ́ àlàáfíà ni o. Bẹ́ẹ̀ bá wọ́n bẹ̀ yẹn pè wọ́n o. Aláàjì lọ ni ẹ̀bọ́ sọ́wọ́ àlàáfíà. Aláàjì wọ́n ní náà. Inú àwọn àgbàlagbà wa kò bí i aláàbíàṣẹ ìlú ọ̀gbìn. Wọ́n gba etí kan. Nígbà ọ̀ya wọ́n bẹ̀ ẹsẹ̀ kan. Wọ́n mọ̀ ìyájà gan. Ọlọ́wọ́ san ilé sàn. Wọ́n mọ̀ ìyájà. Wa jamalul wajhi bil ibadati. Ẹwà ojú òun ká sí lọ. Owó Al-Qur'ani ojú yọ máa tán náà. Lóru òun nìkan ló kò lórí ní ìṣàdúrà ọ̀paná òun náà lóra rẹ̀ bẹ́ẹ̀lẹ̀tì. Ojú yọ máa tán náà. Ẹwà ojú ẹnikẹ́ni ó sí lọ. Wa jamalul Ẹwà wà ọ̀pọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ ní ẹwà àwọn ẹni méjìlélógún lóṣèlú. Ẹwà ojú ti wẹnu ló bẹ APC PDP lédèrèdè àkó gbogbo wọn náà jọ àràǹfààní wọn àgbẹ̀ máa lọ ta àkàrà ọmọ yóò ta àkàrà yóò dìyàn gan. Wọ́n ń pa wá wọ́n dúró wa àwọn bàbá òrí kan sí ọba Nàìjíríà sábà ń ṣépè fún ọmọ ìpètè ẹsẹ̀ ń bàbá wọn náà ti pọ̀ jù ẹgbẹ́ wa ni wọ́n lọ sùn ní wádé gbòógì.